téèyàn bá mọ̀ pé òun ò ṣe nǹkan mọ́ kó jẹ́ gbogbo ayé ó mọ̀ pé òun ò ṣe mọ́, kó sì pa gbogbo ohun tó jẹ mọ́ àmì nǹkan yẹn kó padà kúrò lára rẹ̀. Lára ohun tí à ń sọ nípa ìyá mẹ́ta lọ́kan tó ń lo mọ́sálásí fún ìjọsìn tí àwọn Ìlọrin láwọn ò fẹ́, tí gbogbo ayé yarí pé kinní kan, ẹ wá wo gbèsè tìrú ẹni ìgbé nìsín. Ó gba Islam, ó lóun ò ṣe ẹ̀sìn Kìrìsìtẹ́nì mọ́. Pásítọ̀ ni, ó sì kọ̀ǹfàtì gbogbo chọ́ọ̀chì ẹ̀, ó sọ di mọ́sálásí. Ẹ̀yin ẹ wo fídíò yìí. Ẹ wo bí bàbá yìí ṣe gbéra pa, ẹ̀yin náà wò ó. Ó gbà pé òun ò ṣe Kìrìsìtẹ́nì mọ́. Ó sì wò pé chọ́ọ̀chì yìí kóun fẹ́ kan sọ di mọ́sálásí. Ntọ́jẹ máa mi ṣọ́ọ̀ṣì tọ́jẹ́ àgbélébù. Fúnra rẹ̀ ló gorí òkè ṣọ́ọ̀ṣì lọ. Ó sì yọ àgbélébù yìí. Kódà ó ti pa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n máa yọ, ó ti pè wọ́n. Ó sì yọ àgbélébù. Ó yọ kúrò ńbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rí bí wọ́n ṣe ń yọ. Wọ́n yọ àgbélébù yẹn, wọ́n yọ kúrò. Wọ́n yọ àgbélébù yẹn, wọ́n yọ kúrò. Ẹ yọ kúrò. Láti lè jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àní mi ò ṣe nǹkan báyìí mọ́. Kí wọ́n sì mọ́tò rí àmì rẹ̀ lára ẹ̀rí bó ṣe yọ. Ẹ̀rí bó ṣe yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan, yọ àmì àgbélébù yẹn, wọ́n yọ kúrò. Kì í ṣe pé tó wá yọ lásán o. Bó ṣe wá yọ tán, wọ́n tó wá kó hàn gbogbo ayé pé ẹ wò ó, òun ńlá yọ yìí o. Òun ńlá yọ yìí o. Láti òní lọ, a ò ṣe ìjọsìn Kìrìsìtẹ́nì mọ́ níbí yìí o. Ó ti di mọ́sálásí o. Ẹ bó ṣe fi hàn gbogbo ayé, ẹ̀yin náà wò. Ẹrú ń tá a fẹ́ tá à ń sọ lé yìí tí ó ní jẹ́ kí bọ́yá èèyàn mọ̀ dá wàhálà àánú ẹ̀sìn lẹ̀. Ẹ jẹ́ ká yí ọmọ ibi tẹ́ ẹ wà. Ẹ jẹ́ ká yọ ṣẹ́kẹ́ni ká yí ọmọ ibi tẹ́ ẹ wà. Eléyìí fi hàn gbogbo ayé pé ní ìsìn yìí o, òun ti di mùsùlùmí. Òun ti yọ àgbélébù kúrò ní ara ṣọ́ọ̀ṣì o. Ṣọ́ọ̀ṣì ti di mọ́sálásí o. Kì í ṣe ti Kìrìsìtẹ́nì mọ́, ó ti di ogún mùsùlùmí o. Ó ti di mọ́sálásí o. Ẹ rí pé orí òkè téńté gan ní ẹ̀gún. Ẹ rí pé ogun orí òkè téńté lọ ni tí ó sì mú jà kankan wá. Ó jẹ́ kẹ́ ẹ rí gbogbo ẹnu ọ̀nà, ó jẹ́ kẹ́ ẹ rí gbogbo ẹ̀. Ẹ rí báyìí nísìn. Ó tún jẹ́ kó gbà yé pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run, ọ̀kan ṣoṣo lọ́lọ́run, ọ̀kan ṣoṣo. Bó ṣe jẹ́ nu o, ìlú ọmọ Yorùbá ó dàbọ̀.